lórí bọ̀bọ̀ tí wọ́n mú ní Enugu wípé ó fi àwọn èèyàn ṣe ètùtù ọ̀la tó rí àwọn èèyàn mọ́lẹ̀ láàyè sínú sọ́kàwé àṣírí tútù wọ́n ti ń sa ẹmu pé mo sọ fún pé wọ́n ní association orúkọ association wọn lẹ́ ń wò yìí lára constitution wọn yìí constitution wọn nìyẹn then ọwọ́ ti ń tẹ àwọn kan nù wọn kódà ìwé list orúkọ wọn lẹ́ ń wò yìí list orúkọ àwọn tó wà ní association pẹ̀lú nọ́mbà wọn lẹ́ ń wò yìí and wọ́n ní most of àwọn association bíi bukubele pé orí TikTok or social media náà ti máa ń wú àwọn ènìyàn wọ ibẹ̀ so ẹ̀yin yẹn jọ ẹ wà careful o tẹ́nìkan wá kà sọ pé kẹ́ẹ́ dé wá join club kan or association kan ẹ wà very very careful sẹ́ẹ̀rí gbogbo wọn ẹ̀rí wọn báyìí bá ṣe máa ń lọ sí party team nìkan máa fún owó wọ́n máa fún owó bíi ẹlẹ́dà wọ́n máa fún owó káàdì mọ̀ pé iṣẹ́ ibi ni wọ́n ń ṣe wọ́n ní bàbá ìjọ rẹ̀ lójú débi wípé kò séèyàn tó jọ́ lójú nínú ìlú tó wà wọ́n máa ní òun máa pa òun máa mú ni just imagine táàmọ̀ pé àwọn tó ń gbé èèyàn sówó ni wọ́n ẹ̀wọ̀n wọ́n ti náwó bíi ẹlẹ́dà báyìí wọ́n ní mo fi sọ wípé especially ẹ̀yin obìnrin you have to be very very careful boyfriend ò ní mọ́tò lẹ́nìí ó yóò ní kò ní lé lọ́la boyfriend ò ní lé lẹ́nìí yóò ní kò ní lọ́la o most àwọn tẹ́ ń wò yìí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn nẹ́gbìn most of àwọn tẹ́ ń wò these days mo máa ń sọ fún yín èèyàn sanko kò yẹ náà kò ní business tó ń ṣe kò ní sales tó ń ṣe ó náwó bàṣubàṣu báyìí ó kọ́lé ńlá ó ra mọ́tò ńlá ṣé kò yẹ kó ọ̀gá tó fúnra wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó nẹ́gbìn náà ṣùgbọ́n most of ẹ̀yin obìnrin ayé ṣe ẹ̀fẹ́ gbóòótọ́ ẹ̀fẹ́ tó ń sùn lérè mọ́ ọlọ́run sọ gbogbo yín fẹ́ máa lọ ṣe torí nǹkan táwọn sọ báyìí wọ́n tún ní association àwọn tó ń gbéyàn ṣòwò táàkì lè rí ní Enugu ó mì pé a máa rí ní àwọn other states míì ní Nàìjíríà níbo wà lórílẹ̀‐èdè yìí lọ níbo ni à ń lọ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n lágbára Ọlọ́run bí àṣírí gbogbo wọn ti máa tú nìyẹn àṣírí olùgbé ò ní bò lágbára Ọlọ́run báyìí bá mi share video this is Adomade bye for now. Ade Omade, advocates for the masses.